Fọlárìn yẹn lẹ ní ó kú àbí. òun ló kù, Fọlárìn ló kú, mo sádolúwa rẹ̀ kan ló kù, ẹ̀mí kan ló sì kù lẹ́nu rẹ̀ ń ṣe ló mé túpẹ́túpẹ́. Ẹ dákun torí Ọlọ́run, àkókò ń lọ ẹjọ́. kí ni àrídájú pé ẹ̀yin kọ́ lẹ ní kí wọ́n pa àwọn méjèèjì? Ọ̀gá ọlọ́pàá, Ọlọ́run mà ní kó bá yín oore mọ́mọ́ sí. Èmi ò fẹ́ kí àwọn òbí wọn kí wọ́n fojú sunkún àwọn méjèèjì lẹ́ẹ̀kan náà. Mo fi wá sáde ẹ̀yin ọlọ́pàá kẹ́ ẹ fún mi níwèé àṣẹ. kọ́kọ́ náà lájọ ń sọ tí ìbá ṣe tàwọn òbí wọn tẹ́ ẹ rò ẹ bá ti ní kọ́ pa àwọn méjèèjì. Ọlọ́pàá ẹ má ṣe bẹ́ẹ̀, ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ wo èmi ẹ ṣèyàn bẹ́ẹ̀ o. Ẹ dákun torí Ọlọ́run, ẹ kàn sí tí mo fẹ́ fún mi, ẹ fún mi níwèé àṣẹ kí n lọ mú bá wọn kí wọ́n tọ́jú wọn. Àti pàápàá jùlọ ṣe bí ọ̀rẹ́ aráàlú náà pẹ̀ yọ ọlọ́pàá. ṣé mo ti wá dọ̀tá yín ni. Bàbá kí ni nǹkan tí mo ṣe ń sì tẹ́ fi rí mi bí ọ̀tá. Ọ̀dọ̀ ẹ má bínú. ẹ ti rí mi lọ́tà. Ẹ wá. ẹ máa ṣe ohun tó bá wù. ẹ wá ọlọ́pàá ẹ dákun ẹ wá torí Ọlọ́run. ọ̀rọ̀ mélòó mo ti sọ́ọ̀sì tí tó ti di pé à ń ṣọ̀tá à ń ṣọ̀rẹ́ ṣé mo lẹ́ẹ̀kì ń ṣọ̀rẹ́ wa ni. Ọ̀dọ̀ ẹ má bínú. àbí mo hùwà ọ̀tá nígbà tẹ́ débi. Mo fọlọ́run bẹ̀ yín, ẹ dákun torí Ọlọ́run. Ẹ wá fún mi níwèé àṣẹ kí n máa mú lọ dákun. Ẹ ṣe pọ̀, àkókò ń lọ ni. ẹ máa san 15,000 ká tó fún yín níwèé àṣẹ. Èmi ò lówó kankan lọ, kódà yìí tí ìgbowó iṣẹ́ tí mo bá wọn ṣe gan tí mò ń ṣe lọ́dọ̀ wọn yìí tí ìgbowó rẹ̀ ẹ ràn mí lọ́wọ́ ẹ dákun. ẹ lè lọ gbàwé ẹ̀ṣẹ̀ yìí ní ọgọ́ ọlọ́pàá mi. Ẹ má ṣe ẹ̀yún àkókò ń lọ, àgọ́ ọlọ́pàá yín ló súnmọ́ ilé ìwòsàn tá a gbé yẹn lọ, ẹ lọ́fà tí mo fi débi ẹ dákun torí Ọlọ́run. Ẹ̀mí kan ló kù lẹ́nu ọmọ yìí. ẹ má yẹ kẹ́mi náà bínú o. kí ló tẹ́ pa ìwọ mi ṣé mi ni mo pa wọ́n ni. Ẹ má bínú, ẹ dákun torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ Ọlọ́run ṣe inú ṣe ti yín náà. ọ̀gá mo ń bọ̀ ẹ̀yin náà rí bẹ́ẹ̀ ṣe ń pariwo tẹ́ ń sọ gbogbo ẹ̀ sí ọ̀gá ti gbọ́. ẹ lọ́la máa ń sọ̀rọ̀ ẹ̀ ń pè mí lọ́tà mo ń bọ̀ ẹ dúró. Ẹ bá ń bẹ ọ̀gá. Má kàn bẹ́ẹ̀ torí Ọlọ́run. Owó ẹ̀yìn fẹ́nu pọ̀ lẹ́nu mọ́ o. Kí ló dé? Gbogbo ilé tá a fi wà níbí nísìn wọ́n ti mọ ṣètọ́jú arákùnrin yìí lọ kí bàbá wa kàn tó múwèé àṣẹ dé. Wo ló ń sọ̀rọ̀ báyìí? Ṣé o ti gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílé ìwòsàn wa ní nǹkan bí ọdún 2 sẹ́yìn tá a pààrà àgọ́ ọlọ́pàá nítorí pé a ṣètọ́jú ọ̀daràn tí ìbọn bá? Mo rántí yùn dáadáa àmọ́ mọ́ gbàgbé pé ọ̀daràn òun ló fẹsẹ̀ ara rẹ̀ wá síbí tó sì parọ́ fún wa àmọ́ bàbá wa kọ̀ yìí òun ló gbà àwọn méjèèjì débi tó ti ṣàlàyé tó ṣẹlẹ̀. Kí wá ní àrídájú wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta kì í ṣe olè tó ti torí ẹ̀ tó jẹ́ kí n délẹ̀ ìlérí tí mo fẹ́ dé? Ó ṣeé ṣe kí bàbá yẹn máa parọ́ fún wa láti gba ẹ̀mí ẹnì kẹta wọn là. Òótọ́ ló sì sọ o. Ó dáa, ẹ lọ ṣètò ìtọ́jú yàrá iṣẹ́ abẹ. Ẹ bá ṣe tọ́ka ẹ pè mí. Kò sí wọn kọ mi ọ̀wọ́n. Àánú ẹ̀ ṣe mí, jẹ́ kí ìyàwó yẹn ló gbá ọmú. Wà lára rẹ̀. Ọlọ́run máa ṣàánú. Sálísù ọ̀gá kí ló fọ ariwo pẹ̀lú ìwọ àti bàbá wa kan. Gbogbo bó ṣe ń pariwo pẹ̀lú ẹni mọ̀ ń gbọ́ mi. Yóò mọ̀ dà fún yín ọ̀gá o. Olórí burúkú ni bàbá wọn. Bàbá yìí àní bàbá yìí ń ṣèyàn dáadáa. Kéèyàn ya wèrè kọjá pé bẹ́ẹ̀ ṣe ń tì sí ọ̀tún báyìí ní ọmọ tì í sósì. Ṣé mọ̀ pé 15,000 péré ni mo ní kí bàbá yìí ọ̀sán ni lọ́kọ̀ ló wọ́n san. Mo tún fà á àtúfà lórí 5,000 kọ san. Mo wá ní ṣáṣùkú máa ń dòórùn ni. Ṣé bí kankan làwọn fi jíṣẹ́ fẹ́yìn àbí kọ̀fẹ́ káwọn fẹ́yìn lówó ni? Ó ní láò. Lọ́bàá bẹ̀rẹ̀ sí ní pariwo òun ò ṣe kíní kan òun ò ṣe kíní kan ọ̀tá mi nìyí. Ó tún pa àwọn ọlọ́pàá lọ́tà. Sálísù ó tó ẹbí tó déhùn. Mo lérò pé gbogbo yín ni mo jẹ́ kó yé nígbà tí mo dé àgọ́ yìí pé èmi ò fi àyè gba ìgbàkúgbà. Ẹ sọ bẹ́ẹ̀. Ẹ lọ rèé ṣèwádìí mi wò ní ilẹ̀ Haúsá
lọ́n tí mo ti wá wọ́n mọ̀ pé mi ò gbá régbé ìwọ lè pẹ́pẹ́pẹ́ tẹ́ ń wù yìí tí ẹ̀ fi ń dojú ti àwọn ọlọ́pàá nígboro tẹ́ ẹ̀ fi ní àwọn aráàlú lára tí wọ́n wá fi ń fi ojú àbùkù wo àwọn ọlọ́pàá gbogbo orúwà pálapàla bẹ́ẹ̀ èmi ò ní faramọ́ ń tèmi o mo sì ti sọ fún yín láti lè ní báyìí mo fẹ́ kó lọ síwádìí fínífíní kí ni tó ṣẹlẹ̀ gba ọ̀rọ̀ lẹ̀ lẹ́nu awakọ̀ náà fún ní ìwé àṣẹ bó bá wá yá ìwọ àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ẹ lọ sílé ìwòsàn náà ẹ lọ rèé sí ìwádìí bóyá òótọ́ ni bàbá náà sọ àbírọ́. kò yé mi o kò ní sanwó kankan kò ṣẹlẹ̀ rí ọ̀gá àìṣe bẹ́ẹ̀ báyìí ìwé lọ́mẹ́gbà wa náà gbọ́dọ̀ gbowó ẹ má bínú ọmọ kan ń sọ ọba tí mo ń ṣe ni o. Sálísù ọ̀gá ó fẹ́ jẹ́ kí n fira mi hàn wo inú gbága lọ sùn fún ọ̀sẹ̀ kan wá wo fúnra mi gan ni wọ́n kọ ìwé àṣẹ náà. ọmọ dúpẹ́ o ìpọ̀gà. ọ̀gá gbogbo ètò ló ti tò báyìí nísìn ìyá iṣẹ́ abẹ náà ti wà ní mímọ́ láti lò mo ní wá yọjú sí arákùnrin òun kémi àtàwọn nọ́ọ̀sì tó kù tó wá gbé lọ sí yàrá iṣẹ́ abẹ wọ́n ti mú lọ́lọ́ ọ̀gá yín pè yín padà bí Dání àti kòkòrò bá ti tanná sí ẹ̀rọ amúnáwá tètè. kòkòrò kòkòrò tó ọ̀pọ̀ ni kí ni kòkòrò dá mi lóhùn kí ló ń sọ báyìí ní ìsìn dá mi lóhùn wọn ní owó àtàn náà kí n lọ pè Dání ó dà kò burú o Dání ọlára. ká lòun. fún bí ni. ó yá wọlé wá gba nǹkan ròdòròdò. kí n wọlé wá ó dà ipò mo ti ń ṣe ọ o ti rí sẹ́síbò mi àbí jáde wá. ṣé ò sí. wo a níṣẹ́ abẹ pàjáwìrì tá a fẹ́ ṣe báyìí báyìí wọ́n ní o wá lọ tan ẹ̀rọ amúnáwá. mo ti sọ fọ́gà látàrin pé epo ti fẹ́ tàn rótórótó tó kù ni wọ́n lò lọ́wọ́ ọ̀sán yìí. Epo? kò sí epo. ẹ ó dà mò ń bọ̀. lè gbowó wá wọ́n sì rántí pé àsìkò àwọn gégé epo láwà kò sì gbowó kẹ̀kẹ́ gbowó tata gan sí. rántí Dání mọ̀ ní kò sí epo nínú ẹ̀rọ amúnáwá. kí tiẹ̀ ni wọ́n ń sàwọn wọ̀nyí gan-an ṣebí dókítà ti wí fún wọn pé bó bá ti kù díẹ̀ képo tán báyìí ni wọ́n tètè mọ́ fi tó àwọn létí. kí láwà sí báyìí. ń dáná ń gbà ni mo ní kán tètè lọ́ọ́ rà wá kí wọ́n má rìnsẹ̀ lọ bá ń kìlọ̀ fún wọn kí wọ́n má rìnsẹ̀ lọ. ń kìlọ̀. alùpùpù ni kí wọ́n gbọ́ owó tó fi gba alùpùpù ń bẹ́ẹ̀ tètè lọ tètè lọ. ọdẹ tán. irú wàhálà wo gan-an ni ilé ìbáyìí ní ìsìn kí là á sì báyìí ní ìsìn. ẹ fẹ́ jàgbà ẹ láwọn ẹ ní àwọn gan ni o ẹ lè mọ́mọ́ tí ó bá sí ọlá ọ̀gá èmi ráyè o ẹ̀yin lè ráyè ilẹ̀ nǹkan jú a lè dọ̀sán ọ̀la máa sì máa bá yín fà ẹ má bínú. mi ní lọlé tó bá tásìkò kí n lọlé ní lọ àjọ máa fà á máa fà á kódà bí wọ́n pa ìní jẹun bí bẹ́ẹ̀ bá ń bọ̀ mí ìní ń yàgbẹ́ bí wọ́n bá fẹ́ mọ mi máa bá yín fà máa rí i pé mo kàn tiẹ̀ bá ọjọ́ yín jẹ́ ẹ̀rí lò dáadáa. ẹ má bínú torí Ọlọ́run. lórí ẹgbẹ̀rún 5 ẹ sì sọ di fi àgbáyé àwọn àwọn ọmọra lọ ẹgbẹ́ ọ̀gá fi ń polúwa rẹ̀. ẹ má bínú. èmi kàn sọ fún yín torí ọjọ́ mi. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé ìyàwó ni wọ́n jẹ́ báyìí mo bọ́ sọ̀rọ̀ ní tùbínú nínú ilé o tún wá ṣe nǹkan mi bí. mo gbọ́ ń tẹ́ wí. tó o bá gbọ́n tí mo wí òdùnú mọ̀ ṣe nǹkan mi bí. ìṣe nǹkan kan mo gbọ́ bàbá. òtítọ́ mo ti rí i pé o wà lára àwọn tí ń ba ọlọ́pàá lójú jẹ́ màá dẹ̀ rí i pé mo fi ẹ́ jófin. ọ̀gá bá mi ní yàrá ṣe. ọ̀gá mi ò gbà nǹkan kan bàbá ẹ má nà ṣe lè pè wọ́n padà ọ̀gá ṣe ń ṣe nǹkan báyọ̀ lọ́hùn ọ̀gá. Dání o
Daniel sọ darẹ́ ni àbọ̀ ìyá dìndìnrín ń darẹ́ yìí sí ìyá dìndìnrín ọ̀dà owó tata kùkù tí wọ́n fún ọ ṣe oògùn tata kùkù ọ̀dọ̀ má jẹ́ nǹkan tata kùkù ìrìn tí ò ju 20 ìṣẹ́jú lọ nísìnyí ń lọ nígbà yìí ń fowó ẹ̀rọ abú gan jẹ ni. èmi kémi ogun ọ̀tá ń gún tata kùkù kankan èkó ní tata kùkù ó lò ẹ̀jẹ̀ ìlèmí ló ń lò ń ra kíní yìí fi panu ṣáájú wa. a dúpẹ́ bàbá. búrẹ́dì. tẹ́lẹ̀ bá wà rún. búrẹ́dì lélo. ilé ni láńláì. Èló? Ẹ kọ́ bá mú búrẹ́dì nù. Èló? Ẹ kọ́ bá mú yùn náà. Ẹ ṣeun. Èló? Hey. Kíni. Kí lọ́jà. Ó kọ 100 náírà tẹ́ fi mi. Ajé òdì fún ọgbọ́n mi. Ajé wo ni ń di fún yín? Ó kọ 100 náírà tẹ́ máa fún mi jàre. Ẹ lọ́kọ̀ fún mi lówó mi ó jàre. Lórí búgan yàkàbù yìí náà. Ẹ ṣeun. Ẹ sá fún lówó mi. Ẹ wo. Ó pè ní lólè. Ó pè ní lólè. Yín pè ní lólè kí mo tà látàárọ̀. Bẹ́ẹ̀ ń gbàgbé. Àgbàlagbà yà. Kí ló dé? Wọ́n lọ gbàwé ni. Àgọ́ ọlọ́pàá náà mo ti lọ gbàwé lágọ̀ọ́ ọlọ́pàá. Lágọ̀ọ́ ọlọ́pàá mo ti lọ gbàwé. Àgọ́ ọlọ́pàá mo ti lọ gbàwé o. This is daddy. Fúnmi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá yìí ò mọ̀ tún lọ yìí rí wọn pè é. Òótọ́ mọ̀ ni ṣèṣe pé dókítà ó padà jìrọ̀rọ̀ lára wa báyìí torí ó ti ń jọ pé bàbá yìí ti fi ọgbọ́n yọ àwọn kìnnì ìkàlẹ̀ síbí ó ti bá tiẹ̀ lọ. Wo bó ti rí lọ́kàn mi gẹ́lẹ́ lọ sí sọ́hùn. Rántí Fúnbí ẹ bá kọ́ bàbá àná ń ta o. Òótọ́ ni ọkọ̀ ń bẹ́ ń ta. Ọ̀dànà ẹ̀yin méjèèjì ẹ tún ràn yọjú ọ̀gbẹ́ni Musa ẹ dákun. Ọ̀dà nù. Gbèrè Dání látàárọ̀ bọ́ọ̀ bá sì ríra ń lé epo ọ̀ sí lọ sọ́dọ̀ àwọn aláròbọ̀ dákun tètè mọ́ ọbọ̀ kọ́ wá tọ́ná sẹ́rọ amúnáwá Dání mọ́ ọbọ̀ àbí kí tẹ̀lé gbogbo wa láì báyìí lè sí. Pẹ̀lú tí ń bẹ́lẹ̀ yìí á ti rí nǹkan kan kún mọ́ra lọ́wọ́. Ẹ dákun torí Ọlọ́run ẹ sọ mí lẹ̀. Bàbá ẹgbẹ́ ni yín dákẹ́.